lórí ọ̀rọ̀ ni àti Aláàfin òun náà ló gbé mi wá bí tí ọ̀gbọ́n yìí kínú ìbàjẹ́ inú mi dùn pé mọ̀ pé mi kì í dédé wá sóde lórí ọ̀rọ̀ bí kì í bá ṣe pípin ní sí àjọ tó nírònú Ọ̀yọ́ náà ni. ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa o èwo la tún mú wá sí etí ìgbọ́yín lénìí ọ̀rọ̀ ọba Aláàfin Ọ̀yọ́ ọba Owoade náà ni o bí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ ṣe ń pe ọba Aláàfin Ọ̀yọ́ ní orúkọ tí ó wù wọ́n látàrí bí wọ́n ṣe ń pè wọ́n pé àwọn ni olórí ọba gbogbo ilẹ̀ Yorùbá ó fẹ́ẹ̀ má lè jẹ́ pé kò sí orúkọ kò sí oyè tí wọ́n ti pe ọba Aláàfin Ọ̀yọ́ tán ẹ wo ọ̀rọ̀ ọlọ́rọ̀ fi bẹ́ẹ̀ dùn lẹ́nu mi ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ wá kan fìdílé kan kí ẹ gbọ́ ọ̀rọ̀ náà bí ó ti lọ ní ẹnu Awíkonko nítorí ìṣe ni ó dàbí pé ọ̀rọ̀ náà tún rúgbó bọ̀ báyìí o Yorùbá Ìpìlẹ̀ TV náà ni ó mú wá sí etí ìgbọ́yín gẹ́gẹ́ bí àdéhùn tí a ṣe pẹ̀lú pé bó bá ṣe ń lọ ní jẹ́ kí etí yín kí ó di sí ẹ bá wa share ẹ like ẹ má gbàgbé láti subscribe ẹ tẹ àǹkó pélébé tí ń bẹ lókè yẹn kó lè máa mú ìwà sóko rántí lóòrèkóòrè ẹ má bá a sọ. a gbọ́ ọ̀rọ̀ tí Aláàfin sọ a gbọ́ èyí tí Ọọ̀ni sọ a play fídíò láti clear ọ̀rọ̀ ó wá possible kẹ́ ẹ ti come across ẹ̀ rí tẹ́lẹ̀ ṣùgbọ́n láti jẹ́ kí Ọ̀yọ́ mọ̀ wípé ọba ògọ̀ tinú ọ̀bọ̀lọ̀bọ̀ ń ṣe lọ́wọ́ ìkí ṣe pé bóyá ń tá sọ láàmọ́ o ọ̀rọ̀ kan tá sọ náà lẹ́lò lè tó dídì ìlú lọ́jà adákẹ́ kẹmọ́ ní lọ́kàn pàwà ní mọ̀dàrú àwọn àbàṣì jẹ́ àti wá fílẹ̀ pẹ̀lú èròǹgbà pé bàbá dàgbà ju bàǹtẹ́ onírù ọmọ ẹni là á bọ̀ fún bọ́yẹ kẹ́yìn èèyàn wọn yóò sinmi but unfortunately orí tí ọjọ́ bẹ̀ sísàn ò ní yé tami sílá bí ìyá ò bá ti jẹ ní ìyá ń rí nǹkan kan panu lọ́wọ́ ni because ẹni tó pè mí ń jò ní ń tọ́jà kí n mọ̀ wípé òkú ọ̀rọ̀ mi ń bà wọ́n dáadáa ni pé wọ́n ní ká sinmi ìtàn sísọ torí tá a bá wò dáadáa à ń expose ara wa fún ẹ̀yà míì ni mo wá ní kò sí ń tọ́kàn ẹ̀yà míì pẹ̀lú nǹkan tá à ń sọ bẹ́ẹ̀ yàmi ìbádẹ́ gbọ́ nǹkan tá à ń sọ àwa náà ń gbọ́ nǹkan táwọn ẹ̀yà míì ń sọ ẹni tó bá fọmọ ẹ̀ sílẹ̀ tí ọ̀kọ́ lọ́gbọ́n olóko ẹ̀ sí ní ọba àyàn mẹ́bọ báwọn bá ti rí ní rí pa àwọn ò lè báwọn èèyàn wọn sọ̀rọ̀ ṣùgbọ́n àwa tá a lá ń sọ̀rọ̀ nípa Ọọ̀ni àwa lineage a cool a gentle our understanding a fẹ́ràn ìjà a nílò ìjà ẹran tó mẹ́rẹ̀ ìjẹ́ lọ́jẹ́ gbẹ̀gìrì ọ̀sán in tó dé lóní àwárí òun ẹ̀ ń sọ̀kúta lóní la fi ṣe ló béèrè ìdàrọ́ padà sọ wá jẹ́ ìyàlẹ́nu pé àwọn èèyàn wọ̀nyí ó dàbí ẹni pórí ibi tán ti ń jẹun nù àwọn èèyàn kan sọ pé dẹ̀ sọ pé Awíkonko tí ì bá ṣe pé torí ọ̀rọ̀ Aláàfin ló fi ń jẹun ó yẹ kó ti tó ìgbàdógójì àwa ti dákẹ́ ń bẹ̀ láàrin bí ọjọ́ bíi mélòó kan ẹ̀yin èèyàn mi lẹ́ẹ̀gbẹ́ ẹ̀ rí mi lóde àwọn tó rí mi wọ́n rí mi fírífírí ni èmi náà kọ́ o oge ọgàn la fi ṣe o software la ní á lò o ńlá àrílò o ńlá lò ní o jẹ́ kẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó rí ìta ń ṣe à ń láti drop ẹ̀. ọmọ Ọ̀yọ́ tó post nǹkan kí ló post kí ló prompt mi kí ló gbé mi wá gangan. ó post àwọn pictures ó wá báàkì ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ó pe title ẹ̀ ní the royal lineage of power Odùduwà tó Ọ̀rànmíyàn tó Ṣàngó tó Aláàfin Owoade Ọ̀yọ́ would not bow mo nígbàgbọ́ pé ẹ̀yin mímọ̀ pé wọn ò ní fi kún nǹkan kan ń dẹ̀ ní yọkó ń bẹ̀ tí n bá fẹ́ yọkó ń bẹ̀ bóyá kí nǹkan má bàa bàjẹ́ tàbí kọ́ má bàa dà nǹkan rú ni mo ṣe máa yọkó ń bẹ̀ bó ṣe title ẹ̀ nìyẹn o kódà wọ́n ṣe graphic design láfún ni so wọ́n ya picture Odùduwà tiwọn wọ́n ya t'Ọ̀rànmíyàn tiwọn wọ́n ya ti Ṣàngó wọn wọ́n á fi picture Aláàfin Owoade síbẹ̀ Ọ̀yọ́ would not bow ok kò sí wàhálà wọ́n gbé picture Ọọ̀ni síbẹ̀
wọ́n kọ abọ́rẹ̀ ilẹ̀ Yorùbá, wọ́n gbé píṣọ̀ Aláàfin Ọ̀wọ́adé síbẹ̀, wọ́n kọ ọba ilẹ̀ Yorùbá, wọ́n wá gbé píṣọ̀ ọba Lámídì Adéyẹmí bẹ̀, wọ́n kọ the king that lived history. ó lélẹ̀ o, ẹ mọ̀ pé mi ò kí ń parọ́, mi ì dẹ́ mú kan mọ́kan láyé mi, mi ì dẹ́ jẹ̀jà ibi. àwọn wá gbé píṣọ̀ ilé síbẹ̀, Aláàfin ni àgbà ọba. mo rí pẹ́ẹ́rì yẹ̀yàn mi rí, so kẹ́ ẹ lè mọ̀ wípé àkàndọ́ra Awikonko kì í jìjẹ̀bi, bí ọba dẹ̀ ní nítòsí ẹ̀sẹ̀ kì í dédé sẹ́. so apilẹ̀kọ tán fi bẹ̀ lélẹ̀ yìí, gbogbo ọmọ káàrọ̀ òjíire, ẹ bá mú kàlẹ̀ tó ẹmu tọ̀mẹ̀ mú táìkú ti ṣe baálẹ̀ lọ́rọ̀. Aláàfin àná ni wọ́n ló ṣe ìfọ̀rọ̀jẹ̀wọ́ ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú oníròyìn. Title tí wọ́n fún Ọ̀yọ́ province was constituted on January 14, 1914 and Ife and Ijesha were all under Ọ̀yọ́ province. Now, an excerpt from the interview granted by His Imperial Majesty Ọba Dr. Lamidi Ọláyíwọlá Adéyẹmí III, CFR, JP, LLD, the Aláàfin of Ọ̀yọ́. Question: how would you describe your relationship with other prominent Obas in Yoruba land? Aláàfin: very, very cordial. But there have been some controversies concerning supremacy. You see, the issue of who is supreme among the Obas is a 20th century phenomenon. Ẹ̀yin náà ti come across there rí. Now, no Oba can say he is greater than the Aláàfin up till now. There is no Oba who has come out to make a such claims. They only use surrogates. If any Oba wants to attack the Aláàfin, he uses a baale or another inconsequential element to do that. Whereas the Aláàfin has come out openly to say he is the head of the Yoruba Obas and nobody has controverted that. Ngbà tá a sọ ń dùn ní pé project lọ́yọ́ ń gùn lé, project l'Aláàfin Ọ̀wọ́adé ń gùn lé, ntí bàbá bá ń lẹ̀ ni bàbá tẹ̀lé. Èmi mọ̀ wípé Aláàfin Ọ̀wọ́adé ní grace and opportunity láti sọ fún personal assistant wọn lórí ètò ìròyìn àtọ̀rọ̀ tó jẹ máràlú pé gbogbo àwọn tó wà lórí social media kó search lórí social media, gbogbo àwọn tó wà lórí social media tí ń sọ̀rọ̀ wọ̀nyí kọ́kọ́ san wọn. Ṣùgbọ́n bó bá ti jẹ́ pé nǹkan tí wọ́n ń ṣe ó tọ́ba lọ́rùn, ọba máa gbóríyìn fún wa ni, iṣẹ́ ó sì máa tẹ̀síwájú. tó àwọn òpè kí iṣẹ́ ó máa tẹ̀síwájú, ṣùgbọ́n tí máa tẹ̀yìn rẹ̀ yọ, bó bá tẹ̀yìn rẹ̀ yọ kẹ́nìkan kó má sunkún o, kẹ́nìkan kó sì má pariwo. ṣe àgbẹ̀ kò dùn mí ẹ̀kan láwí, bó bá ti ń di kò dùn mí láì mọ iye ìgbà ó dùn tọ̀hún. ìgbà tíjọba yọ ọmọlúwàbí ní kú lójú agbo, ọmọ ọsàn ni yóò sì kó pọ́npọ́n bá mọ̀mẹ́ ẹ̀. bí ọba ti sèso lórí igi kò sẹ́ni tí ó lẹ́ẹ̀kọ́ sí, bí èso bá ti wà ń bẹ̀ kọ́ máa retí òkò. so now Aláàfin ní àwọn ti jáde láti sọ pé àwọn làgbà ọba. kí ni mú ìyàn rẹ̀ gẹ́gẹ́ bí àgbà? because àwọn aráalé ní pé ẹni tó kù lágbà nù lè rèé, ńgbẹ́ ẹni tó kù lágbà bá ti ń pé èmi làgbà o, ó túmọ̀ sí pé àwọn èèyàn ò rí lágbà, ṣùgbọ́n ó fẹ́ jẹ́ kí wọ́n rí òun lágbà. kálukú ọmọ lọ́dà bàbá àtìyẹ́ mọ̀. so wá ní if you go to Saluga's political memoranda in 1917, he detailed the hierarchy of all the traditional rulers in the north and the south. so yóò wù wá láti rí Saluga's political memoranda tọdún 1917. mo gbéṣẹ́ fẹ́yìn èèyàn mi tó wà ní United Kingdom, ẹ bá ń wọnú àkàtà fún wọn. wọnú àkàtà fún wọn. ẹgbẹ́ ọkọ rẹ̀ dáadáa o, Saluga's political memoranda ọdún 1917 ni wọ́n kọ gẹ́gẹ́ bàbá yẹn ti sọ. To write it, okay, he detailed the hierarchy of all the traditional rulers in the north and the south. Àfẹ́wò báwo náà ṣe detail ẹ̀. My father or my grandfather was not there to influence Lord Lugard to write it. If you say Johnson had bias for Ọ̀yọ́, go and see C.R. Niving, who stated unequivocally and authoritatively that the Aláàfin is the supreme Oba in Yoruba land. Ibi tí ìyẹn ti wáyé kò yé mi. Okay, so like I said,
bàbá Aláàfin àná ní bàbá àwọn ò sí ń bẹ̀, bàbá àwọn ò sí ń bẹ̀ láti sọ fún Lugard pé bí ó ṣe yẹ kọ́kọ́ rèé àbí bẹ́ẹ̀ kọ́. Go to Johnson, see the treaty signed by the Aláàfin in 1881 stating I Adeyemi I, Aláàfin of Ọ̀yọ́, king of Yoruba land. To the best of my understanding, a ti yanjú èyí sẹ́yìn ṣùgbọ́n Ọ̀yọ́ ò dogun kógún, wọn ò lè sinmi ìtànkítàn. Gbogbo nǹkan yóò relevant mọ́ o, but torí pé wọ́n ní point tán fẹ́ proof, wọn ò ní já mi lórí ẹ̀ o, wọn ò ní sinmi lórí ẹ̀. So mo á rí pé everyday ni wọ́n fi ń pọ̀mpù nǹkan síta, ṣùgbọ́n tá a mọ̀ tá a fèsì sí mọ́. Ṣùgbọ́n láti fèsì ilé mọ́lẹ̀ à ń láti fèsì sí. Now oní go to Johnson, see treaty signed by the Aláàfin, àti sọ yẹn, àti mú treaty jáde àti sọ gbogbo ẹ̀. In his letter to the British in 1881, during the intermixing wars, he wrote, "Hi, king of the Yoruba land." Ta ni ẹ? Ta ló ń play bẹ́ẹ̀ yẹn? I, king of the Yoruba, there is no dispute over that. I have challenged them to a debate at least for 10 minutes. But they have run away because the facts are there. Somebody wrote recently that the first settlement was ruled by the first Alake. Do you believe that? That the first settlement of Yoruba was established by Alake, who was established in 1830. Question: do you believe the history of Yoruba started in 1830? Aláàfin, the first Alake in Abeokuta Okunkenu was a Sagbua, a chief of Aláàfin. Go to the book, Egba and Her Neighbors. To God be the glory. Egba and Her Neighbors. Ó wà lọ́wọ́ mi. Ọwọ́ mi ti tẹ ilé yun. Written by an eminent professor of history, Professor Saburi Biobaku. Page 15, he wrote that the Egba forest laid within the remotest part of the Aláàfin Empire, and how the Aláàfin superimposed his authority over the Alake and all other Egba traditional chiefs is acknowledged. Ìyẹn túmọ̀ sí pé Alake ìgbà náà, torí ibi tí Ẹ̀gbá wà ní ìsìn kọ́ l'Ẹ̀gbá wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Alake ìgbà náà ibi tó ń kọ́kọ́ tẹ̀dó sí, ó lè jẹ́ surrounding Aláàfin, kì í ṣe ibi tí Ẹ̀gbá wà ní ìsìn. So tá bá wá ń sọ̀rọ̀ nípa Aláàfin, à ń sọ̀rọ̀ nípa, tá bá ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́, à ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ Empire. Because Ẹ̀gbá eléyìí ti wà síwájú Ọ̀yọ́ Àtìbà. Ká sọ pé 1830 ni wọ́n bẹ̀rẹ̀ Ẹ̀gbá eléyìí. Wọ́n bẹ̀rẹ̀ Ọ̀yọ́ Àtìbà ní 1837. Mọ́ 1838 bá ń lọ. So túmọ̀ sí pé Ẹ̀gbá senior Ọ̀yọ́ Àtìbà. Ẹ̀gbá lójú òpó tí wọ́n ń tọ̀ ju Ọ̀yọ́ Àtìbà lọ. Ẹ̀gbá ló lórí ju Ọ̀yọ́ Àtìbà lọ. Ẹ̀gbá sarajọ ju Ọ̀yọ́ Àtìbà lọ. Ọ̀yọ́ Àtìbà lọ kẹran mérò kí ló lè bá a pọ̀ torí agbára tó fẹ́ gbà. Àwọn Ẹ̀gbá ni wọ́n sùjọ sójú kan. Lọ́jẹ́ kéde wọn jọra, lọ́jẹ́ kéde wọn bára mu, lọ́jẹ́ kí wọn bára mu, lọ́jẹ́ kí wọ́n máa lọ́mẹ̀lọ́mẹ̀lọ́. So now go to the salary scale of all the Obas in 1938. The record of the pay slips is in the palace here. Gbogbo àná la rí. Ibi tá dé conclude sí ni pé iye tí wọ́n san fún ọba kọ̀ọ̀kan ó túmọ̀ sí pé honestly sir, ó túmọ̀ sí pé
iye okòwò tí wọ́n ń rí, iye ọjà tí wọ́n ń tà fún wọn, iye mọ̀lá tí àwọn òyìnbó ń jẹ lọ́dọ̀ wọn náà fi ń san padà. Allocation tí federal government Nàìjíríà ń pín sí gbogbo state ẹ̀rẹ̀ wo láti bẹ̀rẹ̀ dópin kò papọ̀ rí. Kọ̀dẹ̀sẹ́ni tó query kí ló dé tí tọ̀dọ̀ wa fi kéré sí tọ̀dọ̀ àwọn kan. Torí federal government ó sọ fún yín pé resources tá à ń rí ń bẹ̀ ojú tọ̀dọ̀ yín kílẹ̀ yín tà fún wa. Nínú àwọn ìlú tó kéré Èkìtì ń bẹ ń bẹ, Ọ̀ṣun ń bẹ ń bẹ. Kí wọ́n ń generate l'Èkìtì, kí wọ́n ń generate l'Oǹdó, kí wọ́n ń generate l'Ọ̀ṣun internally. So likewise bó ṣe rí láyé ìgbà náà nù. Báwọn òyìnbó ṣe ń rí owó, bọ́n ṣe ń bá wọn gbowó, wọ́n bá wọn gbà sákọ́lẹ̀, ráwọn ajẹ́lẹ̀ kí wọ́n bá wọn gbowó orí, bọ́n ṣe ń rówó orí gbà á sí ni wọ́n ṣe ń san padà fún àwọn ọ̀gá àwọn tí ń bá wọn gba owó, èyún àwọn ọba. So eléyìn ìṣe kàrámọ̀ kì í ṣe torí pé yẹn ńlá fi wá morírun wa láàfin mẹ́tọ́ jẹ́ baba lọ́mọ wa gọ̀gọ̀gọ̀ ni ọ̀wá dábàá bẹ́ẹ̀ mọ̀mọ́. So now Oyo province was constituted on January 14, 1914 and Ife and Ijesha were all under Oyo province. Bàbá gbéjọba kalẹ̀, ibì kan la gbé kalẹ̀ sí. Gbogbo ìlú tí ń pariwo àwọn fẹ́ state lónìí, wọ́n ó ti fi síbẹ̀ ibi tí wọ́n fẹ́ fi ṣe capital. L'Ọ̀ṣun state lónìí, torí pé Òṣogbo ni capital, ǹdọ̀sí mi pé Àtaọ̀jà Òṣogbo lolórí ọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Àkúrẹ́ ni capital, dọ̀sí mi pé Déjì Àkúrẹ́ ju Òṣèmọ̀wé Oǹdó lọ, dọ̀sí mi pé Déjì Àkúrẹ́ ju Ọlọ́wọ̀ lọ. Because point tán fẹ́ proof kò yé wa. So now bàbá ní for purpose of effective administration, ẹ gbọ́ o, for purposes of effective administration, kì í ṣe for supremacy reason. Àwọn náà ló state ẹ̀ síbẹ̀ for purposes of effective administration, kó lè rọrùn fún wọn tán láti ṣèjọba lé lórí. Oyo province was broken down into 3, namely Oyo division of Oyo province, Ibadan division of Oyo province and Ife-Ijesha division of Oyo province. Kí wá ní ó túmọ̀ sí pé Ifẹ̀ wà lọ́ndà Ọ̀yọ́. Wọ́n pín mẹ́ta, Ife-Ijesha láti ń jẹ́ dọ̀la, ìfún bá ṣe wà lọ́sùn yìí, Ife-Ijesha là ń jẹ́ Ife-Ijesha senatorial district. Bá a ṣe ń lò látayébáyé nìyẹn títí dòní. So now ṣé yẹn wá ti túmọ̀ sí pé Ifẹ̀ àti Ìjẹ̀ṣà wà lábẹ́ Ọ̀yọ́, Ọ̀yọ́ Ìwó ń bẹ, sọ́yọ́ tó dé lẹ́yìn ní Ifẹ̀ àti Ìjẹ̀ṣà wà lábẹ́ wọn. Okay o. And principal obas in these areas were designated district heads. Kí ló dé tí wọ́n wá designate Aláàfin kó wá head Ìjẹ̀ṣà tàbí kó wá head Ifẹ̀ tàbí kó wá head Gbọ̀ngán tàbí kó wá head Ìkirè? Point táwọn èèyàn fẹ́ prove kò yé mi. In Ibadan, the Olubadan was the district head of Ibadan. Oni was the district head of Ife. So what are you now talking about? Mbona ti wá wà lábẹ́ yín. Ọ̀ràngún was the district head of Ìlá and Ọ̀wá was district head of Ìgbómìnà. The Aláàfin was the paramount head of the whole province in ranking láàyè ìgbàwó láago mélòó táǹtò bẹ́ẹ̀. Kò ṣẹlẹ̀ rí.